ìbéèrè tiẹ̀ ti wá pọ̀ báyìí, ìbéèrè ti pọ̀ jù dáhùn lọ. Èmi ti máa ń sọ tipẹ́tipẹ́, polygamy è ṣẹ̀ṣẹ̀, polygamy is not a sin. Ẹ má jẹ́ mọ́ tàn yín jẹ. Ṣóyé yín? But téèyàn bá ṣe ẹ̀ṣẹ̀ gan, téèyàn dẹ́ṣẹ̀ sọ́lọ́run, ọ̀tọ̀ nìyẹn. But n tí ń bẹ lẹ́yìn rẹ̀, ó ju kó jẹ́ ẹ̀ṣẹ̀ gan lọ. Ẹ rí i pé mo post update kan wípé gbogbo obìnrin làjẹ́, tó fi kan re èmi gan tí mò ń sọ̀rọ̀. It's when you keep women together that you know that women don't love themselves. Mo sì tún máa ń sọ, èèyàn ń fọ́kọ, èèyàn ń fẹ́ yàwó yìí, it's not for everybody. Àwọn pásítọ̀ yín ò ní sọ yẹn fún yín. Àwọn kan wà tó ṣe wípé tí wọ́n bá fẹ́ yàwó báyìí, ayé wọn ò mọ̀ bá kó ọ̀dùn ni. Obìnrin míì náà wà tẹ́ pé tó bá fọ́kọ báyìí, ayé rẹ̀ ò mọ̀ bá kó ọ̀dùn ni. Moreover, kò sóbìnrin tó fẹ́ share ọkọ rẹ̀, àfi bí èèyàn bá fẹ́ tan re èèyàn jẹ. Bó tiẹ̀ ṣe wà nínú nature àwọn ọkùnrin tó kú wọn fẹ́ yàwó tó pọ̀, bọ́kùnrin ò bá fẹ́ yàwó gan, tó bá yá okó ẹ̀ adẹnukọlẹ̀, okó ẹ̀ àkànṣẹ́ pẹ̀lú òbò kan tó gbé sílé yẹn, live and direct. All the same, èmi ò feel pé bóyá ọkùnrin kan wọ́ọ̀tì pé kán obìnrin máa wá jà, kán máa wá ságùn síra wọn nítorí okó. Mi ì feel pé okó, mi ì feel pé ọkùnrin wọ́ọ̀tì ẹ̀ nínú ẹ̀mí tèmi o. I stand to be corrected o. Ṣùgbọ́n fún ẹ̀yin single mothers àtẹ̀yin single ladies àtẹ̀yin tí ẹ rọra ń gbégbé ayé yín lálàáfíà, táwọn kan wá ń sọ̀rọ̀ wípé ẹ ní ọkọ, tó bá ti mọ̀ pé single mother ni ẹ́, tàbí o mọ̀ pé single lady ni ẹ́, tí anybody bóyá ọ̀rọ̀ dáyìn pọ̀ wá fọkọ bú ọ, make sure pé ọkọ ẹni yẹn gan ló fẹ́. Make sure pé ọkọ ẹ ló gbà. Wọ́n dẹ̀ gbà lórí òfin, make sure pé ó gbà, wọ́n dẹ̀ lè lọ. Make sure pé wọ́n displace ẹ̀ kúrò nínú ilé tọmọtọmọ. Ebe ẹnu ẹ̀ ò bò ni, jẹ́ kí ẹnu ẹ̀ yẹn kó bá. Tó o bá ti lẹ́ni tó ń fẹ́ tẹ́lẹ̀ gan, fẹ́ nìyẹn lẹ̀. Ẹni tó fọkọ bú ẹ yẹn ni kó make sure kó lé kúrò. Tó mọ̀ pé gbogbo obìnrin làjẹ́, bó o bá ṣe lo àjẹ́ rẹ ni. Ẹni tó fọkọ bú ẹ yẹn, make sure pé ọkọ ẹ ló gbà. Make sure pé o fẹ́ ọkọ ẹ. O kúkú mọ manipulative power tó lè lò gẹ́gẹ́ bí obìnrin. Ẹnu ẹni yẹn tí ò rọ́ yẹn, jẹ́ kó náà lọ live single mother bí ọdún 5-10. O mọ̀ pé singleness máa ń reset ọpọlọ. Gbogbo àwọn tó ń kúrò nílé ọkọ ń sìn tán ti di single mother, gbogbo wọn náà ń sunkún, wọ́n wá bí wọ́n ó ṣe padà sílé. Ṣùgbọ́n nígbà tó rí tí ẹ ò ti pé tí ò mọ̀rọ̀ sọ yẹn, make sure wípé òun náà di single mother. Tó o bá ṣe bẹ́ẹ̀, a jẹ́ pé wọ̀gùn mọ́ tó ń ṣe. Gbogbo ẹnikẹ́ni tẹ́nu rí òbò tó ń fọkọ bú ọ, ọkọ ẹ ní kó make sure kó gbà. Kó gbà kó sì má bá ṣorogún o. Make sure pé wọ́n lè jáde kúrò nínú ilé tèfètèfè tọmọtọmọ. Kó náà dá sùn kó dájú kó dá tọ́jú ọmọ. Kó rí ẹ̀ lè pè. Tó bá di next time tọ́rọ̀ bá dàwọ́ àti èèyàn pọ̀, ọ wà tó fi mọ bú wọn. Ẹni tó bá fọmọ bú ọ, make sure pé ó palẹ̀ ọmọ rẹ̀ mọ̀, kó ń gan mọ́ rí nàrí kankan nú ọmọ mọ́. Tó bá ti di next time, ń gbò bá ẹsẹ̀ lọ lóyún at the age of 70, orí ẹ̀ máa pé ó lójú ọ̀rọ̀ téèyàn máa ń sọ. Tèmi fẹ́ sọnù advice tèmi fẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wá pé okay kò sẹ́ni tó fẹ́ share ọkọ ẹ̀, kò sẹ́ni tó fẹ́ ṣorogún, wọn dẹ̀ jẹ́ rí mú mi. Gbogbo ẹ̀yin single mother, wọ́n sọ fún yín kẹ́ lọ lọ́kọ. Gbogbo ẹni tó bá ti fọkọ bú ọ gẹ́gẹ́ bí single mother, ọkọ ẹni yẹn ni kó gbà. Make sure tó o bá gba ọkọ ẹ̀, má wá sí DM mi, gbà á kó o sì make sure pé wọ́n lè jáde. Má jẹ́ ó dúró, má bá ṣorogún, kò ṣorogún bí kankan. Witchcraft, polygamy ló ń breed witchcraft. So o ò lè ṣe orogún pẹ̀lú ẹnì kankan. Ẹni tó wà nílé gan kò fẹ́ kán fẹ́ mi, tó ń bọ̀ gan ò fẹ́ bá yàn nílé. That is the truth. So make sure wọ́n displace ẹ̀, wọ́n lè jáde. Ẹnu ẹ̀ tí ò rọ́ yẹn àtòrí ẹ̀ tí ò pé yẹn, orí ẹ̀ máa pé. Then gbogbo àwọn tí wọ́n ń fọmọ sọ pé bímọ, wọ́n hàn wọ́n pé ọmọ rẹ ìwọ nìkan ló ń dá tọ́jú ẹ̀. Make sure páwọn náà di bó ṣe di yẹn. Tó o bá lè ṣe bẹ́ẹ̀, a jẹ́ pé orí ti ẹ gan ò pé. Ẹni ó bá fọkọ bú ọkọ ẹ̀ ní ọgbà, dúró tì lọ́rùn kan lè lọ pátápátá. Kọ́ gbogbo ohun tó ń sọ tó ń dùn mọ́kọ tẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní mọ̀ kòrò mọ́kọ, kọ́kọ́ ẹ̀ ó lè jìnnà pátápátá. Wá bó ṣe rìn jìnnà tó lè kó lé ọkọ. Torí ẹ̀ bá ti pé tó bá bọ́ síta tó lò bí ọdún 10 ń ta tí tó ń dá tọ́jú ọmọ, orí ẹ̀ máa pé next time. A mọ bí èèyàn ṣe máa ń sọ̀rọ̀. Number 1 nìyẹn. Then number 2 ni wípé gbogbo àwọn okó ilé tí ò ṣiṣẹ́ mọ́. Òbò kan ṣoṣo tẹ́ ń fokódó ló fà á tó kó yín fi ń kú. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣápùn okó yín, gbogbo àwọn oògùn tẹ́ ń kó jẹ yẹn, ó máa dín ayé yín kù ni. Sọ̀rọ̀ mi ti ń yé yín bẹ́ẹ̀ yẹn. So ìwọ ló mọ̀ bó ṣe wá wọ̀rọ̀kọ̀ tó fi ṣe àdá lérí ọ̀rọ̀ okó rẹ.
tó bá dẹ̀ ti mọ̀ pé ò ní ìdí láti dóbò mọ́, mọ gbóko rẹ kiri bẹ́ẹ̀ kọ́ mọ̀ fi tò. Kò ṣe dandan ni kókó ẹ̀ ṣiṣẹ́. Tó bá dẹ̀ ti mọ̀ wípé dandan o ní ìdí láti dóbò, wá wọ̀rọ̀kọ̀ tó fi ṣàdá. Nọ́mbà 2 nìyẹn. Nọ́mbà 3 fún àwọn ìbéèrè àwọn arúgbó. Mo ti sọ pé arúgbó ò ní ìdí dídó kan gìrìgìrì. Heavy petting ó dáa fún àwọn arúgbó torí pé heavy petting yẹn ò mean pé ẹ máa ṣe complete and full penetration. Then ìwọ tó bá mọ̀ pé ò tí ready láti dóko, dúró rẹ títí tó fi mọ̀ wípé ó ní ọkọ. Torí tó bá bẹ̀rẹ̀ oko dídó níìsín, orí ẹ lè mọ́ ṣe bí ẹ ń fẹ́ pé mọ́ bá ń ta ara, débi kó lè mọ́ ronú sí ọ̀rọ̀ tó máa sí ìwà tó máa wù àti stability ẹ. Kò sí nǹkan tó burú nù kéèyàn mọ́ dóko àbí kéèyàn ò jẹ́ virgin. Dúró rẹ títí tó fi lọ́kọ. Ìyẹn tó bá wà nínú kádàrá májẹ̀mú ìgbésí ayé ẹ wípé ó lọ́kọ. Ẹni ó bá sì fọkọ bú ọ, make sure pé ó gbọ́kọ ẹni hùn. Tó ò bá gbọ́kọ ẹ̀, orí ẹ ò pé. Tó o bá ti gbọ́kọ ẹ̀ tán lè dànù tọmọtọmọ tán, orí ẹ̀ máa pé. Ó bá di next time tó bá ráwọn single, yóò wá bí ó ṣe gbẹ́nu ẹ̀ dákẹ́. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́mọdé alternative therapy fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílò àgbo. 08068220707 òní nọ́mbà Ọ̀yọ́mọdé. YSR Company Princess and Honey Paint fún gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀dà, báwọn tí wọ́n nílò láti kunlé. Ẹ kàn sí Princess and Honey Paint. Oríta Ọláìyá ni wọ́n wà ní Òṣogbo. Bẹ́ẹ̀ ni ìgbéyàwó ò sí fún gbogbo èèyàn. Ẹ má jẹ́ mọ́ tàn yín jẹ. Ìgbéyàwó is not for everybody. Ọlọ́run gan, Jésù fúnra ẹ̀ gan ló sọ. So àwọn pásítọ̀ yín tí wọ́n ń tàn yín jẹun, irọ́ wọn ń tàn yín ni. Gbogbo èèyàn kan náà kọ́ ni pé yóò ṣe ìgbéyàwó àbí yóò ní ìyàwó àbí yóò ní ọkọ. Ìwọ tó bá sì ti níyàwó àbó lọ́kọ, gbẹ́nu ẹ̀ dákẹ́. Tó o bá bú single mother, ọkọ ẹ ló máa gbà. Ó dẹ̀ máa gbà neat, á dẹ̀ lé ẹ sígbó. So ló lájẹ́ ni. Obìnrin náà àjẹ́, gbogbo obìnrin làjẹ́. Ẹni ó fọkọ bú náà àjẹ́ ni. Ẹni ó fọmọ bú náà àjẹ́ ni. Yóò make sure pé òun gba ọkọ ẹ, kò dẹ̀ ní bẹ́ẹ̀ sorogún. Ṣé bó bá ní o sún, ẹ jọ mọ́ pókódó. Kò tiẹ̀ ní o sún, yóò lé ọ dìde pátápátá ni. Kórí ẹ kó lè lọ gba resetting, kórí ẹ lè wọ resetting. Bẹ́ẹ̀ ni ẹni ó bá fọmọ bú ọ tó ò gbọ́kọ ẹ, orí ẹ ò pé ni. Next time wọ́n bá mọ tí wọ́n sọ, wọ́n gbẹ́nu wọn dákẹ́. Ẹ ṣeun.